àwọn olùkọ́ ọ̀sẹ̀ bá wí wọ́n wí lọ́wọ́ lẹ́mẹ̀ta ìfún onídìrí kò nínú wọ́n ló fún ọlọ́mọ bá sẹ́mi tó da ọ́yà mi tó ọba máa wò ní wò pé láti yọ ọba dùn ọ̀rọ̀ mi náà wé mi náà lójú mo kà dé bára mi bẹ̀rẹ̀ mi náà bára mi báyìí ní ọmọ kan mẹ́ta mi tẹ̀ gbọ́ oògùn kẹ́kọ̀ọ́ wọ́n kà ní pé ọwọ́ ọlọ́run ṣe. ẹ̀ńtọ́ wọn ní kọ́ náà ní ìbínú èyí ká fúnra mi ní ìfọ̀mù lé. bàbá máa ń ní ẹ̀kọ́ wá dá wá tó rí ipò ìsàlẹ̀ bàbá ń fún ọdún lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọlọ́run. اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم صل على محمد وعلى آله وسلم.
sọ́mọ wọn tó wá kò ó ní. ẹ wá gbọ́dọ̀ fún orí kò yìí. o lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹni ọlọ́run. wọn bá fi ní sẹ́ni tọ́lọ̀ ń bínú sí ó ti gbogbo. ẹni tí òun lọ́nu ọlọ́run tẹ́lẹ̀ wọn bá fi ní sí ó ti gbogbo. àwọn ọmọ àbá fúlátà bàbá àbá àbọ̀rọ̀ gbọ́dọ̀. ó sọ wọn ní kò gbàgbá ní bàbá rẹ tí wọ́n á lọ́wọ́. wọ́n á yọ nígbà bàbá àbọ̀rọ̀ sọ àpẹẹrẹ tí mo gbà fún bàbá rẹ. àwọn ọmọ àbáǹdà àsọ̀rọ̀ orí fún. ẹ̀rí inú mọ́ ọ̀gbọ́n ọ̀gbẹ́ sọ ayé sọ́nù. Naam, ẹlẹ́yìn mo tẹ̀lé wọ́n ti gbóbi ọ̀la. وروى سليمان لآمس رحمه الله تعالى Àfa Sùlẹ́mánù lè àmọ́sù. Ọkọ̀ ọ̀rọ̀ yìí wá ọlọ́run bá wa pé. قال Ọkọ̀ pé خرجنا سنة حجاجا ببيت الله الحرام àjáde lọ́sọ̀kẹ́ àlọ́ sí àdìlé olúwa. وزيارة قبر النبي صلى الله عليه وسلم Àjáde alábẹ́lọ̀ gàyà ànábì, abẹ́lọ̀ bí ànábì. فبينما أنا أتوب بالبيت Àbá Sùlẹ́mánù lè àmọ́sù. Ó ní láàrin ìgbà tó ń tàwa fún ilé ọlọ́run. إذا رجل متعلق بأستار الكعبة Ọkùnrin kan bá dé ọba sì mọ aṣọ tí wọ́n fi bo Káàbà láti rí ó dì mọ bí wọ́n pé ويقول ń sọ pé اللهم اغفر لي وما أظنك تفعل ọlọ́run kò sì ní àmọ́ òkú sílẹ̀. اللهم اغفر لي Ojú ẹ̀sẹ̀ tí wọ́n sọ وما أظنك تفعل bẹ́ẹ̀ kẹ́rẹ́ nígbà wọn kò ní kìíní ó sì gbà fún òwe láwọn òwe. Má bọ̀. فلما فرغت من سوادي Àbá Sùlẹ́mánù lè àmọ́sù. Ó nígbà tó ń parí ìjọba قلت mọ́ wá pé سبحان الله العظيم ọba ńláńlá tó sírú ẹ̀ nígbà rẹ̀. ما كان الذنب آثر Ọba mi orí mi. وما أظنك تفعل Àmọ́ òkú òkú. Mi ò kó kò sí. Ẹ̀kọ́ náà tẹ̀lé sábọ̀. فلما فرغت من ثوابي Nígbà tó tún parí ìtàwọn fún mi lẹ́yìn ìkejì. قصدت لهوه Bọ́ọ̀lù ọba arákùnrin náà bọ̀rọ̀ pa níbi aláwọ̀ ìdílé wà máa tún mú kàtẹ́ buhari. Bọ́ọ̀lù ọba فقلت mọ́ àpò gbogbo يا هذا wà lára ní dọ́kítà ọ̀hún ọ̀dọ́. إنك في موكب عظيم Àyẹ̀lọ́lọ́dọ̀ síwọ́. Ó lọ wáyé òun ní Káàbà náà yẹ káyọ̀ bá a fọ́nà. Àwọn kan wá bá tí a bẹ̀rẹ̀ sáré. Náà wọ́n láwọn afẹ́ jà sílẹ̀. Wọ́n pé gbogbo nǹkan ló mọ̀. Abẹ́ fi ọ́ ní tó ní mọ̀ láti dojú kì ọ́. Gbọ́dọ̀ bá lọ́wọ́ ó dojú kì àwọn ẹni ọlọ́wọ́ ló dúró sí. Bọ́lá mi náà wọ́n sẹ́wọ̀n. Tó ẹ̀sìn jẹ́. Tó òun lè sìn. Tó o pé tóun bá sin ẹ̀sìn náà òun nìkan ló wọ́n máa sin ẹ̀sìn náà gbogbo ayé ẹnì kan ò ní bá wọn sìn tọ́. Ewu dàda tí a fẹ̀ kárí yìí kọ́ lọ́wọ́ olúwa kó o ní gbogbo ìyẹn kó o bẹ pé tó wọn nìkan lọ́dọ̀ ọ̀run. Ọwọ́ wúlò lè orí ṣe é. Arákùnrin ìṣẹ̀lẹ̀ máa ń lọ àmọ́sùn ní wọ́n sọ fún ẹni tí ń bẹ ń Káàbà náà tí ń tà wá fún pé orí kò sí ní ìròkó pé ń dìní. Ìwọ́n wí pé ìyẹ́jà إنك في موكب عظيم
Ayé ńlá tó tóbi tó òṣìwò ẹ lọ wà yìí. يغفر الله به الذنوب والإبادة. Bọ́dún òṣèlú tóbi tó bẹ́ẹ̀ bá lọ́wọ́ foríjì ní Kaaba, Ọlọ́run ló foríjì. Kí ló dé tó ṣe Ọlọ́run foríjì ní ìròkó ṣe bẹ́ẹ̀? Ọlá. ولو سألت منه عز وجل المغفرة والرحمة. Bọ́ọ̀bá kúkú bẹ̀rẹ̀ àforíjì àtìkẹ́ lọ́dọ̀ ọba Fọlá foríjì lọ́dọ̀ àtìkẹ́. لرجوت أن يفعل. Ọ̀rọ̀ àká pé kó foríjì ọmọ kan. Orí bọ́lọ̀ ọba tí ìsàmú ẹni ọba fẹ́rẹ̀ àwọn onígbọ́dọ̀ rẹ̀ ló kó yọ lèmánù rẹ̀ àbá ti sọ bẹ́ẹ̀ fún arákùnrin tí ń wípé torí tèmi ní ìròkó kò bẹ́ẹ̀. فقال يا عبد الله من أنت؟ arákùnrin bá fẹ́ wọn lọ́wọ́ bọ́m̀bá mi sọ̀rọ̀ sanáwó. فقلت أنا سليمان لآمس. wọ́n mi Sùlẹ́mánù Àmásù. فقال يا سليمان arákùnrin àbá ni mo pe wọn Sùlẹ́mánù. إياك طلبت وقد كنت أتمنى مثلك. ó ti yẹ kó wí lẹ́nu pé kí kúkú pé tọ́lọ́run foríjì mi kí n má pé ẹ rò pé wọ́n Ọlọ́run lè fi bẹ́ẹ̀ ó ti yẹ mí náà má sí bó ti yẹ kí n wí nù mọ́ mọ́ bẹ́ẹ̀. وخذ بيدي. arákùnrin náà ọba dákúrò ìmánu rẹ̀ Àmásù lọ́wọ́ mú. وأخرجني من داخل الكعبة ọ̀rọ̀ fún mi jáde kó nínú Kàábà إلى خارجها. ọba fún mi lọ́dá tó dá lọ wá gbé ẹ̀jẹ̀ fún mọ́tò má bọ̀. فقال لي يا سليمان arákùnrin tó gbọ́dọ̀ foríjì mi ò sì bẹ́ẹ̀ ọlá ni mo ti wọ́n kùn náà. ذنبي عظيم. ẹ̀jẹ̀ mi tó bí ọ̀bọ̀ فقلت يا هذا ọmọ tí mo bèrè tó lẹ́sẹ̀ rẹ tó bí ọ̀bọ̀. أذنبك أعظم عن الجبل. ẹ̀jẹ̀ rẹ ló tóbi gòkè lọ ní àbókè ló tóbi ẹ̀jẹ̀ rẹ lọ. أم السماوات àti sábà ló tóbi ẹ̀jẹ̀ rẹ lọ. أم الأرض àbí gbogbo ilẹ̀ tó lọ́wọ́ dá. أم العرش. àbá àfẹ́ ọlọ́run. má bọ̀. فقال لي يا سليمان arákùnrin tí pé ọlọ́run foríjì mi ní èrò kó ṣeré ọlọ́run tó kúrò ìbámu pé. ذنبي أعظم. àti sọ́mọ̀ àtìlẹ̀ àtàkùn ọlọ́run ẹ̀jẹ̀ ó jùlọ. Bàbọ̀. مهلا علي حتى أخبرك بعجب رأيته. Ìnira abalẹ̀ kí n lè sọ ìmọ̀ tí mo rí tí wọ́n ń sọ pé ẹ̀jẹ̀ ní tóbi ju sáàmà àti ilẹ̀ lọ. Ẹ bá gbọ́, mo bá ń sọ wá àyín, ẹ bá bínú ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ní mo fi lọ́wọ́. Ẹ bá bínú ẹ̀jẹ̀ àlọ́bì. Bàbá. فقلت له تكلم رحمك الله. Ẹni Sùlẹ́mánù ọ̀yà Àmásù. Wọ́n á sọ arákùnrin tó lẹ́sẹ̀ àwọn tó ń ju sáàmà lọ, ó tó ń ju ilẹ̀ lọ, ó tó ń ju òkè lọ, ó tó ń ju àrà ẹ̀jẹ̀ ọlọ́run lọ, pé sáàmà ìyáàmú. Sáwọn ẹ̀jẹ̀ náà. رحمك الله. Ọlọ́run náà mo lè jẹ gbọ́dọ̀. فقال لي يا سليمان Káàkiri bá ní wọ́n ti wọ́n ti wọ́n náà. أنا من السبعين رجلا الذين أتوا بهذه الحسين بن علي رضي الله عنهما إلى يزيد بن معاوية. الله Bọ́lá bí eré Hùsẹ́ni ọmọ ọmọ àdábì. Bọ́lá pa bọ́lá gbélé ọ̀dọ́ Mùháwíyà. Òun sáńpà pẹ̀lú ẹ̀jẹ̀ ẹni ọ̀rọ̀. Mo sáńpà pẹ̀lú ẹ̀jẹ̀ àkọ́mọdọ́mọ àdábì. Òun wà ní wa máa bọ̀ láàárọ̀ àbẹ̀rẹ̀ rúrúsù. Hùsẹ́ni ọ̀pọ̀mù àti Hùsẹ́ni bá ti wà lọ́bí wa mọ́ àti. Fátímà yìí ọmọbìnrin lọ́jọ́ ó ti ọlọ́run. Gẹ́gẹ́ bí ìyá mi, mo ti jẹ́ ọmọbìnrin bàbá Bàlájì.
wọ́n wá bí ọ́sọ́bì àti hùsẹ́yìn wọn àwọn méjèèjì wọn ń jẹ́ ọmọ ànábì lórí náà tí ń jẹ́ ọmọ gbàlá àyù ọmọ àbákàdá ní bí ṣe bẹ́ẹ̀ gbogbo tí wọ́n fi hùwù ìdáná wọn fi ń ṣe. فقال لي يا سليمان أنا من السبعين أنا من السبعين رجلا الذين أتوا براس الحسين بن علي رضي الله عنهما إلى يزيد معاوية وما بالراس هو تكفير حسين تكفير ọ̀dọ̀ Muawiya báyìí oní apá òun náà ní orílẹ̀-èdè yẹ̀sígbó ọmọ Muawiya wa pàṣẹ pé ẹgbẹ́ yíyàn. فنصب خارج المدينة ẹgbẹ́ lọ ẹ̀yìn ló وأمر بإنقاذه ẹ̀sọ́ kalẹ̀ sẹ́yìn lú. وأوتي في كشف من ذهب ẹ wá fi eré náà bọ́nú àpótí góòlù. وأوتي ببيت منام wá pé wá ní tóun yẹ̀sígbó ọmọ Muawiya bá ń sọ mélòó wọn gbé rí náà abàtì rẹ̀. فلما كان في جوف الليل وقابل انقلبت امرأة يزيد بن معاوية ìyàwó Yazid ọmọ Muawiya ọba sàdí lójú فإذا سراء olùkúnlẹ̀ orí ilé tí ń tẹ́kọ̀ọ́ سافر إلى السماء ọlẹ́rù sẹ́wọ̀n ففتحت فتحا شديدا olókùn màmí sí ọmọ ju wáyé ìdí ọmọ abẹ ní ìwọ àìkéde kan jó bẹ́ẹ̀ bí yóò tún bí yóò tún ọjọ́ wí bẹ́ẹ̀ máa rí lójú sọ́mà pé àtìlẹ́ ìfọ́ tí mo lù láti ṣe gbogbo sọ́mà wa jẹ́ òkú náà bẹ́ẹ̀ nígbà tí ìyàwó Yazid ọmọ Muawiya ó jí pé àwọn làwọn sùn pẹ̀lú eré ẹ̀jẹ̀ àná iná ni gbogbo àpàràwọn nínú ìṣèlú dákùnmábọ̀. ففتحت فتحا شديدا ìyàwó ni wọ́n bẹ̀rù ọba bẹ̀rù. واتبع يزيد من منامه Yazid ti sọ̀rọ̀ ojú oorun ọba yí apàrà wájú nígbà tí àbẹ̀ yí apàrà ọba dájú. وقالت له يا هذا قم ìyàwó ẹ̀ bá sọ fún pé kí wọ́n tún súnlẹ̀ yìí wọ́n yìn aláṣẹ láṣẹ yìí ìgbésẹ̀ ooo ẹ̀sán bí ooo. قال فنظر يزيد إلى ذلك الضياء فقال لها أنفقني وقال لها وإني أراك ما ترين فلما أصبح من الغد gbogbo tí wọ́n rí lójú wọn ti náà bẹ́ẹ̀ ni ọmọ kan fọ́ mẹ́rin ìyàwó ẹ̀ lè dára sí ọ. ìyàwó ẹ̀ bá dá ẹ̀fẹ̀ má jẹ́ ẹ̀fẹ̀ kó bẹ̀ tó bá lọ́wọ́ fún wọn.
الديباج وبقعنا ومرح بسبعين رجلا وبقعنا إلينا رضا ẹ̀yin náà ni ẹgbẹ́ ní kó ọmọ léwu ẹ wá gbé lọ sí àwọn kówó ní ìka lèlele ẹ wá lọ sí straight ẹ̀yin àádọ́rin ìyàwó ẹ máa fọ ẹ̀yin náà ni ẹ máa fọ kí n gbẹdẹ ọmọ tó. وأمر لنا بالطعام والشراب olùwọ́ máa fi jẹ fúlàmù wọ́n máa rán onílẹ̀jà ní ikú tó máa àwọn ẹni ọlọ́run jẹ òní já. Muawiya yasiru ọmọ Muawiya ọ̀rọ̀ àwọn tó ọ̀rọ̀ pa ọmọ Ànábì ẹ máa bọ̀ ẹ gbọ́dọ̀ àgbẹ̀ yìí. àìmọ̀tẹ́kọ̀ orógùn omi tẹ̀ríbo ní gbóná lọ́dọ̀ ẹ̀yìn ológun. bàbá ní ẹ̀yìn àádọ́rin tẹ lọ pa ẹ̀yìn náà ní ẹgbẹ́ lọ ìlú bàbá tẹ wọn. وأمر لنا بالطعام wọ́n máa tún jẹ fún àwọn olórí àgbà والشراب wọ́n máa tún dáwọ́ mu. حتى غربت الشمس òórùn wọ̀. ومضى من الليل ما شاء الله وركضنا àgbàdo fọlọ́ ńlá ló ń bẹ̀rẹ̀ jáde náà sáńsọ̀bẹ̀ fásitì wọ ewu. àǹsọ̀bẹ̀ náà. فسيقصد fúnra ẹ̀ máa ẹ̀ arákùnrin tí ń wí pé ọlọ́run ti rí sí mi ìrìnàjò ọlọ́run ti dé ní Kaaba tó lóun wà nínú àwọn àádọ́rin tọpa òsèlú ọmọ Ànábì òun tó wá wà nínú àádọ́rin tó wá ní kó wọn káwọn ogbé nílẹ̀ lọ ẹ̀yìn ìlú káwọn máa lọ sọ ọlọ́run wá ń tó ìjọ kan ó nípa tó ń kó wa ìfọ̀ ìtajú ونظرت إلى السماء wọn wá wo sọ́wọ́ وإذا بسحابة هشيمة mọ wá rẹ fífọ́ ńlá àti ẹ̀fín kì í sọ́mọ́ ẹ̀rọ. وذا جويج شديد ẹ̀sùn náà wá nígbà wíjú ohun tó ń tó ó ní ohun ẹ̀bí ju tó ń wà lé. وخفق من أجنحة ó sì ní apá méjì gẹ́gẹ́ bí plane. وأقبلت الصحابة حتى لصقت بالعارض ẹ̀sùn náà wá mọ̀ lẹ́ẹ̀ ibi tó fi wá pàṣẹ sílẹ̀. ونزل منها رجل arákùnrin sábà jáde nínú ẹ̀sùn náà. وعليه خلتان من خلل الجنة ọ̀pá méjì ń bẹ láàárẹ̀ nínú ọ̀sán àlùfáàná. وبيده علائق ó kó àwọn àtẹ láti ìrírú ẹ̀ wọ́n tó lọ. ó ti kó àwọn àtẹ lọ́wọ́. فبدت لأرائك ọwọ́ sí àwọn àtẹ náà kalẹ̀ síbi tí wọ́n gbé òṣè níbí. وصف الكراسي ọwọ́ sí àwọn àtẹ náà kalẹ̀ síbi. وقام على قدميه ونادى ọwọ́ fún ọlọ́run ìdìbò ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ ìdí pọ́ńpẹ́. أنزل ọ̀pọ̀ lọ. أنزل يا رب البشر wọ́n bá gbogbo ènìyàn. أنزل يا آدم wọ́n nábì Ádámà. عليك سلام الله كل نبي إلا آدم صفي الله كل نبي ونزل رجل أجمل ما يكون من الشيوخ شيبا أبو فأقبل حتى وقف على الرأس wọ́n tó sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ẹ wá lọ bí wọ́n gbé ní ìgbésẹ̀ sí lọ. فقال ọba tó السلام عليك يا ọmọ ti rí náà السلام عليك wọ́n á fi àyà sí ọlọ́wọ́. يا ولي الله wọ́n máa bẹ fún ọ̀wọ́ ní ọlọ́wọ́.
وكتبت سعيدا وكتبت فريدا ولم تسل أتكالا حتى ألحق الله بها رحمك الله وزينه رحمك الله رحمك الله ولا تبع لقاتلك ولا تبع لقاتلك الويل لقاتلك الويل لقاتلك من ثم قعد على كرسي من تلك الكافر قال يا سليمان البدء إلا يسيرا ثم لم البدء إلا يسيرا وإذا بذهبت الأخرى أكبرتي حتى نزلت من الأرض فسمعت مناديا يقول أنزل وقال يا نبي الله والنبي أنزل يا نور كل نبي الله عليه السلام رسول أتم الرجال بالغا ọkùnrin kan bá dé ọkùnrin náà ó pé lẹ́dà àti gbogbo àkókò wọ́n yìí dá ìwádìí yìí sọ̀rọ̀ tán wọ́n á lè yẹ kó dàda ní ìkọ̀ọ̀rọ̀ lè jẹ́ náà sí fún àtibálà àtà wàtábà àlàráàbì ó lọ tó rọ bàbá yìí ọba tó wọ́n tó èyí òdo ní ọba tó jẹ o wọ́n tó máa kó ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣàlẹ̀ àbújá ọ̀rọ̀. Kọ́ máa bẹ fún ọ. Ìyàtọ̀ sẹ́lẹ̀. Wọ́n tó kú àwọn ẹnilé. Alákọ̀ọ́lá kọ́ máa bẹ fún ọ. Mo tó ṣàtọ̀ rí náà. Wọ́n pa ọ́ ní pàkúpà. Wọ́n ti ṣàtọ̀ rí náà. Ó ti jọ ní ire. Wọ́n lọ sọ̀rọ̀ láti jáde àtẹ́ àlẹ́ àgbàgbà lọ. Ó ní ilé máa gbé pé tó lọ́wọ́ ó ti mú ọ wá bá wa. Bàbá lọ́rùn lága. Wàlá àjàbá nìkan àti nígbà. Àmìlọ́pàá òní ọ̀rọ̀ yìí. Àlùwẹ́ẹ̀lì nìkan àti nígbà. Òwò ọjọ́ àwọn akọ́kọ́. Àlùwẹ́ẹ̀lì nìkan àti nígbà. Yàrá mìíràn. Wọ́n ti tètè ní kó sábà ọmọ òṣèlú. Ó tètè láwọn ọkọ̀ ó ti rẹ̀ dáa. Màkàdà alákòóso ìyè kìlìkàlìkà fún. Wọ́n àwọn àgbà tí wọ́n tó kalẹ̀ wọ́n kò ní ìṣe àìsàn náà. Wọ́n náà fún mi. Kọ́lá àṣùlẹ̀ náà lẹ́kọ̀ọ́ rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Wọ́n bá lọ sí ìdàrí ìwé ìṣẹ̀rù wújẹ́wújẹ́. Ní kí wọ́n máa ń rí ìdàrí ìwé. Wọ́n bá tó ti ìdàrí ìwé wájú àpáǹtà. Àbúkù sọ fún wọn tí ó sálẹ̀ ọjọ́ àpáǹtà ọwọ́ àtìlẹ̀ ọkọ̀ ní ìlú Assalamu alaikum. Ya wali Allah. Assalamu alaikum. Ya basina السائل. جبر الله لك. جبر الله لك ذنوبك. اللهم لا تفتنا بعدك.
اللهم ارحمنا بعدك وغفر وقف وعمله طبعا يرون مرة ثم قال على قلبه ما تطلع يا سليمان على قلبه ọlọ́run pẹ̀lú ìní ìrò pé ráfà méjì orílẹ̀ èdè ìjọba ọlọ́wọ́ tó yá olóògùn ìjọ lọ́wọ́ ẹ̀bá sí ilá ẹ̀sìrá lọ́tọ̀lọ́tọ̀ àìsà àbíta àbàtì àbáwẹ̀ ní a fàákìbàlá ti àtà alábàkà sí ìlà àrídì. ẹgbẹ́jọ́ orí ẹ̀sùn dé ọkùnrin ti jọba ọwọ́lẹ̀ bàbá mẹ́rin àbáàrù òun tó bọ́ pẹ̀pẹ̀ wọ́n tàbí ètò múnádìí ìrìnàjì ẹni tí ń pè wọ́n wọ́n àti pẹ̀pẹ̀ wọ́n pé àzílẹ̀ kọ̀lílẹ̀ lọ́wọ́ ولا بالكثير المتداني وستك مدى أبيض لواته أمنح الرجال زيبا فاجبا حتى وتفعل رابي هنا تربي تطمر هنا السلام عليك يا أبو الدرداء على الله وما تقول ولا السلام عليك يا بقية السالمين أتقول أمين أجل أبوها وتلك طريقا وهزك سعيدا ولم تصل أتكالا حتى ألهكك الله بنا جبر الله لك ولا جبر لباطلك الويل لباطلك ثم تلاها فظهر على كرسيه ونظر الكراسي ورا بيتو ورا عمتا يقول لك كده بيه انا بقول له ما كنت لي كده Ẹ̀ka wá àwọn àgbọ̀dọ̀ àti ìjọba àwọn àwọn àkókò èyí tí wọ́n mú ẹ̀ka tó ń tilẹ̀ mo ní kó o ṣe màmá. Àwọn àgbọ̀dọ̀ ọlọ́run ló ń gbé lọ́wọ́ fún wọn ti ṣe. Wọ́n lè rí ẹ̀ka 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 ẹ̀ka. Ilé ìgbé ti ṣe, ilé ìgbé ti ṣe, ilé ìgbé ti ṣe, lókè ọ̀sán ní ìyàgbá àìmọye ìyẹn náà ní ìṣe òṣèlú àwọn ọmọ rẹ̀ wọ́n. ثم لوى الفتح لا يسيرا وإذا بذهبت هزيمة فيها دوي كدوي الباب وهو الله تبت يده وفقان أسلحة فنزلت الثالثة بالعارض وقام الآذان فسمعت قائلا أنزل وقال نبي الله أنزل يا موسى كن Ànábì Musa náà sọ bẹ́ẹ̀ olùkọ́jà ti lọ. Ànábì Musa òun náà tún sọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ òun náà sàkó àkóhùn lẹ́yìn ó tó pẹ̀lú àwọn tọ́pà òjẹ́yìn ọ̀yá. Yóò máa ń bọ́ ọ̀bẹ ilé ìlà tó ti nà. wọ́n ìlà bíbá àbàdé àzìmọ̀tì Ètò mi wá dé. bí àdàwé yọ kọ́dàwé yọ rọ́ọ̀dì fún ìyáàrì. Ó ní oògùn àrá àpòkò abẹ́rù. وفتان أجنحة Ó ní ẹ̀rí ti di pé فنزلت الثالثة بالأرض ọkọ̀ kalẹ̀ lórí ilẹ̀. فقام الآباء Ẹ̀sìn pé wọ́n tún pè wọ́n pé وسمعت مناديا ينادي أنزل محمد أنزل يا محمد ẹ̀ńtà lẹ́nu ìyá yìí. أنزل
وعن يمينه صف من الملائكة والحسن وفاطمة رضي الله عنهما فأقبل أستاذنا من الراس فضلوا إلى صدره يا رسول الله وبكى بكاء إليك صلى الله عليه وسلم ثم تبعوا إلى أمه فاطمة فضمته إلى صدرها وبكت بكاء شديدا على بكاؤها وقال من سمع في ذلك المكان فأقبل آدم عليه السلام أتانا فقر لكم من مثلي ọmọ ọmọ àkàmì ẹwọ tó bá mẹ́bí tuntun kó ẹgbẹ́ làwọn àtúntò tọ́lọ̀ ọ̀sán àwọn tó wọlé ìjọba فأقبل آدم عليه السلام أتانا من النبي صلى الله عليه وسلم آدم الله تعالى من آدم الله تعالى من فوقه السلام عليك السلام على الولد الطيب ونصر السلام عليك الطيب أعظم الله وجهك وأعظم إذاك بملك الحسين ثم قال عليه السلام فقام مثل قول آدم عليه السلام ورسول فقام إبراهيم عليه السلام ثم قام موسى عيسى عليه السلام فقال كقولهم يعيشونه صلى الله عليه وسلم بكل صلى الله عليه وسلم على الواجب يا هدي آدم وهدي نوح وهدي إبراهيم وهدي موسى وهدي عيسى
وكفى بالله شهيدا على أمتي بما عافوني في دون وولدي من بعدي. فدنا منه ملك من الملائكة فقال قد قاتلوا قلوبنا يا بني الكافرين. أمرهم أستاذ بسماء الدنيا أمرني الله تعالى بالطلب فلا كنت لي أرسلتها على أمتك. ولا يبقى من الرجل ثم قام ملك آخر فقال فاستاذ قلوبنا يا بني الكافرين. أنا الموكل في جهاد وأمرني الله بالطاعة لك فإن أرسلتني أرسلتها عليك ولا يبقى من الرجل. فقال النبي صلى الله عليه وسلم يا ملائكة ربي كفوا عن أمتي كفوا عن أمتي فإن لي ولو موعدا لن أغلبه. فقام إليه آدم عليه السلام فقال جزاك الله خيرا جزاك الله خيرا. من نبي أحسن ما جزي به نبي عن أمته. فقال له الحسن يا جسار هؤلاء المفيد الذين يرثون الحديث وهم الذين أتوا بالعظيم. فقال النبي صلى الله عليه وسلم يا ملائكة ربي يا ريت تدور بقتلة بني. ماذا فوالله ماذا ماذا بسم الله يسيرا حتى رأيت وسعدي قد صبروا أجمعين. Mọ́lá bọ́sà bí mọ́lá fún ó kó o nìkan náà àwọn àdó yìí wọ́n tún sì sílẹ̀ ọ̀rọ̀ tó kó o nìkan. Olùmọ̀lájà tó kù wọn bọ̀. فناديته يا أبا الكافر رحمك الله. فقال كفوا عنه وجل وقال أنت من الصابرين رجلا قلت نعم فهل قاعده في منزله وصحبني
bàbá fi ń wí pé oríṣi ni ọlọ́run èrò fún sílẹ̀ ọlọ́run tó ń lù. فلذلك أجد برحمة الله. wọ́n sọ fún sùlùmánà ọmọ àwọn àtúntò tó jẹ́ kó sọ pé aláàmọ̀ sí wàhálà àti ọkà tó wà. àwọn àtúntò àti ìròyìn ọlọ́run ti lé. gbogbo ẹni tẹ́ sáfà pẹ̀lú àwọn ẹni ọlọ́run àpọ̀jù ayé lè gbà. ọmọ òun kan ló ń ṣe kò ní bàbá máa. kò ní bàbá bàbá àwọn àti ẹ̀yà. nígbà tó bọ́ ní àwọn ọmọ ọ̀dọ́ ní abájú wa àwọn ọmọ òrùka ọ̀sẹ̀ láti wà nítorí èèyàn láfẹ́lẹ́ ká o mọ o. bàbá náà fi àtọ́mọ̀ òrùka o ọba tó lè nílò láwọn wá kẹsàn. Ọba tó lè nílò láǹbọ̀ wá gbẹ̀san. Ọba tó lè nílò láǹbọ̀ wá gbẹ̀san. Òṣèré ẹgbẹ́jú wa. Ọmọ orúkọ ẹgbẹ́ lọ́sí wa. Lórí ẹ̀yìn ọ̀la gbẹ́sẹ̀ ká ò mọ̀ o. Bàbá lọ́ọ́ fi àjọmọ̀ orúkọ. Ọba tó lè nílò láǹbọ̀ wá gbẹ̀san. ọmọ orúkọ tí ò ní àmá tí ò ní bàbá má wọ́n bá máa ń fi àìdá bí ọwọ́ tẹ́lẹ̀ tó máa dàrú ó ní bàbá ọ̀rẹ́ sí dàrú. àwọn tí ò ní ìyá tó wọ́n ní àṣàrí ìlànà náà sọ̀rọ̀ kú ní nítorí ìdòwí àjà bí ábá káàkùn ní alẹ́ yìí àwọn ìyá wa àwọn bàbá wa fi wọlé láyé òní wọ́n náà fẹ́ kú ọ̀rẹ́ lè fi jẹ́rẹ́. àwọn ọmọ ọ̀dọ́ ní Ẹgbẹ́jú wa. nítorí ẹ̀yìn ọ̀la Ẹni ká ò mọ̀ o. ọlọ́run fi là Ọmọ orúkọ. nílò Láǹbọ̀ wá gbẹ̀san. Ọba tó lè nílò láǹbọ̀ wá gbẹ̀san. Ọba tó lè nílò láǹbọ̀ wá gbẹ̀san. àwọn ọjọ́ gbogbo ó ṣe lè Ọjọ́ mọ́ ọjọ́ yẹn. ọlọ́run ní àwọn tí mo pè é Ọlọ́run ọlọ́run ọgbẹ́ yìí. má bá wọn lọ́wọ́ sí wọn máa bú àwọn ẹni ọlọ́run. Lọ́dọ̀ ọlọ́run